báwọn kan ṣe ń sọ pé agbára Ọlọ́run àti ti ẹ̀mí mímọ́ ni, kí làwọn kan sọ pé agbára ìbílẹ̀ ni àti pé ìjẹun àgbà ni. Nígbà tí àwọn tí ìgbàgbọ́ tí wọ́n wà pé agbanipa ni wọ́n ìyẹn assassin tí wọ́n ya wọ ṣọ́ọ̀ṣì God's Vineyard of Grace Dominion Assembly tó wà ní Upper Lawale Street ìyẹn ní agbègbè ní Benin ní ìlú Benin nípínlẹ̀ Edo, tí wọ́n da ìbọn bo olùdásílẹ̀ ìjọ náà Rẹ́fúrẹ́ǹdì Samuel Chinyere Ugbo àti ìyàwó ẹ̀ Peace Chinyere Ugbo, ṣùgbọ́n tó jẹ́ pé bí ìbọn ṣe pa Peace ní ọta ìbọn kò wọlé sí ara ọkọ rẹ̀ o. Ọjọ́ Ajé ní ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí tí ṣe ọjọ́ 14 oṣù kẹjọ ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí máa ṣẹlẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láti agbègbè GRA ìlú Benin tí Rẹ́fúrẹ́ǹdì Samuel àti ìyàwó ẹ̀ tí wọ́n kọ́kọ́ lọ làwọn agbanipa náà ti ń tẹ̀lé wọn o, tí wọ́n ń ṣọ́ wọn, tí wọ́n ń dọdẹ wọn. Bẹ́ẹ̀ làwọn èèyàn kò mọ̀. Ṣé ẹ mọ̀ wípé a kì í gbá tó ẹni tó ń ṣọ́ ni? Ṣùgbọ́n o, bí tọkọtaya ìwé yìí bọ́ ṣe dé ṣọ́ọ̀ṣì wọn ní àwọn agbanipa náà tí wọ́n fi mọ́tò wọn tẹ̀lé wọn, iná máa bọ́ sílẹ̀ tí wọ́n àfi kàkàkàkà kòkòkòkò kékèké. Kí ló dé? Ìbọn làwọn agbanipa yìí tí wọ́n ní wọn ò ju 3 lọ, iná máa dàbò Rẹ́fúrẹ́ǹdì Samuel Chinyere Ugbo àti ìyàwó ẹ̀ Peace Chinyere Ugbo. ṣùgbọ́n o, bí ọta àbọn ó ṣe pa Peace ní ọta àbọn kò mà wọlé sí ara Rẹ́fúrẹ́ǹdì Samuel tó kàn jẹ́ kó farapa lásán tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn tó ti gbádùn báyìí. Bó tilẹ̀ jẹ́ pé ohun táwọn kìrìsìtẹ́nì kan sọ ni pé ayẹta Jésù ni ló ṣiṣẹ́ lára Rẹ́fúrẹ́ǹdì Samuel, ṣùgbọ́n táwọn míì sọ pé kò sí nǹkan tó ń jẹ́ ayẹta Jésù rárá o, àti pé kò sí oògùn ìbọn nínú Bíbélì. Wọ́n ní ìjẹun àgbà àti ìdọ̀gbọ́n sí ọ̀rọ̀ ara ẹni táwọn kan tó ń pè ní díẹ̀ ọmọkùnrin òtó ìní Rẹ́fúrẹ́ǹdì Samuel ìní wọ́n lólò. wọ́n ní tìbílẹ̀ gidi ni, nítorí kò ṣe pé ayẹta Jésù tàbí ayẹta ìmọ̀ kankan ni.